olówó orí mi ọkọ mi. Mami. Ìgbésẹ̀ wo ló wá ti gbé gan lórí ìyàwó rẹ̀ tó ń fẹ́ yìí o. Toró yẹ kí o ṣe àyẹ̀wò bọ́lá ó ṣe rí bó ni ó ṣe rí ọjà o bọ́lá ó ṣe rí gan-an òun ní nǹkan tí à ń ṣe àyẹ̀wò lé lórí torí sórí nílé yín bí nígbà tí màá fẹ́ bàbá ẹ̀ èmi pàápàá mo lọ yẹ̀ wò ó wọ́n dẹ̀ sọ fún wa wọ́n ní kò sí wàhálà wọ́n ló máa dáa ni ó dẹ̀ dáa. Títí di ìsinmi nínú ilé yín bí kò sí nǹkan téèyàn lè fẹ́ dáwọ́ lé èèyàn gbọ́dọ̀ kọ́ lọ yẹ̀ wò náà wá wo bẹ́yìn ọ̀la ṣe máa rí. Ẹ̀yin ọmọ ọ̀sìn ẹ ti wá kó gbogbo yẹn dànù ẹ̀yin ọmọ ọ̀sìn ẹ kì í fi wà mọ́ gbogbo à ń lọ yẹ lé ìwà à ń lọ yẹ tọ̀hún wò orí kunkun ìwà páńlé ẹ ti fi dànù kò dé yẹ kó rí bẹ́ẹ̀ òun lè fi ń béèrè bá ń lọ́wọ́ ẹ o. Ṣé ẹ rántí pé ọmọbìnrin tí mo fún yín lórúkọ the last time tí mo wálé sí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ tí ì sọ nǹkan lórí ẹ̀yin àti bàbá so ọwọ́ yín ni fọ́ọ̀tì yẹn wà because ẹ tí ì fún mi lésì ọ̀rọ̀ mi. Mo ti mórúkọ ẹ lọ síbẹ̀ mi ò kàn fún ẹ lésì ẹ ni mo ṣiṣẹ́ lé lórí. Mo mú orúkọ yẹn lọ sí ọ̀dọ̀ bàbá ṣùgbọ́n ara mi tí ò yá kò tí ì jẹ́ kí n padà lọ even pàápàá àwọn ránṣẹ́ pè mí pé kí n wá gbọ́ èsì o ṣùgbọ́n ara mi ò yá ṣebí ní ọ̀la ni wọ́n ń lọ. Bẹ́ẹ̀ni mo. Tó o bá ti ń lọ lọ́la èmi á tẹ̀lé ẹ dé etí ilé bàbá ṣó mọ̀ pé express ò jìnnà sí ilé bàbá tá a bá ti dé ilé bàbá à lè béèrè ìwòsàn wa bá ọ̀rọ̀ yẹn dé tá a bá ti kúrò ń bẹ̀ ìwà á bọ́ sí express wà á kàn wọ mọ́tò wa máa dùn Èkó lọ ní àti fẹ̀kọ̀ kan pẹ́yẹ méjì nìyẹn wà á wọ mọ́tò Èkó ó tán bókù. ní wàhálà mà kò sí wàhálà. Mami. olówó orí mi ọkọ mi. gbogbo nǹkan tẹ́ ẹ sọ pátápátá lórí mi ṣe àyẹ̀ pé generation tèmi mi ò believe in gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí but bẹ́ẹ̀ sọ́nsìn kò sí wàhálà mà gbogbo fetish things yẹn mi ò kakún but torí pé yín lẹ bí mi tó bẹ́ẹ̀ kí n kọ̀rọ̀ sí yín lẹ́nu tí n bá ti lọ́lọ́ àjọ màmá lọ́wọ́. Bàbá ẹ kú jókòó sáà mo dúpẹ́ lọ́wọ́ yín gan ọlọ́ọ̀bá yóò jẹ́ kí ẹ pẹ́ fún wa tí ẹ bá ní ọgbọ́n ọmọdé tèmi o mo wò pé lẹ́yìn ètùtù tí a ṣe ní èní tí àárọ̀ la ni ó fẹ́ jẹ́ àṣekányìn bẹ́ẹ̀ tọ́ ẹ ṣé gan bàbá. ọ̀la ni àṣekágbá bàbá ti ṣe gbogbo ẹ̀ báwọn kọ́ ọmọ lọ Èkó lókù kọ́ ọmọ lọ gbígbèsè ayé àlàáfíà gbogbo orí tó ń wá yóò tó ọ lọ́wọ́ yóò rí bá ti fẹ́ lágbára Ọlọ́run òjò bá ń lọ. ọdún yẹ ká yí bá ọ àṣẹwò ẹ pẹ fún wa bàbá àṣẹwò ẹ lè máa lọ ẹ bú kàlẹ́ ọ. ó dàbọ̀. ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ gẹ́gẹ́ bí orúkọ tí ẹ fi ránṣẹ́ tẹ́ ní kí n ṣe àyẹ̀wò lórí ẹ̀ mo ti ṣe àyẹ̀wò náà fínífíní ṣùgbọ́n ò lè fẹ́ra wọn. bàbá ọkọ mi ọ̀rọ̀ yìí owó ta kókó díẹ̀ lájà báwo ni báwo la ṣe fẹ́ ṣe. Daddy àwọn orúkọ tí ọmọbìnrin tí mo fún màmí pé kọ́ bá mi fún yín kẹ́ bá mi òun lẹ́ ń sọ. bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ bàbá ọkọ mi ṣé kò sí àtúnṣe kankan tẹ́lẹ̀ bá wa ṣe sí ọ̀rọ̀ yìí. àtúnṣe wà. Fija fún má bènìyàn wíjọ́kíjọ́. Fija fún má bènìyàn wíjọ́kíjọ́. Wọ́n á dárò lójú ẹlẹ́yìn ọ̀rọ̀ ẹ̀rín ni. Ìjà tọ́lọ́hun bàbá níjà làjà yege. Máa jó lọ mú ẹ̀yìn rẹ̀ bọ̀ irọ́ lásán. Ìmọ̀ta ẹni nìkan ó ti dáyé tipẹ́. Tara rẹ̀ ló ń dùn làṣà kò lọ́mọ lọ.
ṣe mọ̀tàn ó kígbe mọ́ṣó fìlà tí ò wọ̀rí agídí kò lè dé fìjà fún má bènìyàn wíjọ́kíjọ́ fìjà fún má bènìyàn wíjọ́kíjọ́ wọ́n á dárò lójú ẹlẹ́yìn ẹ̀ ọ̀rọ̀ ẹ̀rín ni ìjà tọ́lọ́hún bàbá níjà làjà yege máa jó lọ mú ẹ̀yìn rẹ̀ bọ̀ irọ́ lásán. mo ní kíní kan táyé fi pọ́n mi lé èèwọ̀ ní kíní kan táyé fi pọ́n ẹ lé kíwá ní kíní ẹ̀ o tí a fi gbà pọ́n lé àdámọ̀ àbímọ́ ni pẹ̀lú àjogúnbá. left tó farabalẹ̀ jọ kí ló wù ẹ́ lára. ètò bá wà sí ìdúró ni máa sọ bẹ́ẹ̀. gbàgbé díẹ̀díẹ̀ ṣakọ ni kí ló wù ẹ́ lára. bàbá wa fún mi lómi mu. fún kéne farabalẹ̀ ọ̀tá kan ló ń pariwo tó bá yin mẹ́fà fún ẹ ńkọ́. farabalẹ̀ bàbá o bàbá o. atẹ́kò. bàbá mi ò jẹ. lefto. jésìbẹ̀. jáyé. skipo. bàbá. ṣáwọn ọlọ́pàá yẹn ló ṣe yín báyìí. bàbá òjò pa eégún lónìí o ìta ò dá rárá. bàbá eégún nìkan kọ́ lójó pa o ó pa àtọkùn ẹ̀ pàápàá bá a ṣe wà yìí tí kì bá ṣe wípé ajúbẹ ìwòrò ni àbá ti kú dànù bàbá. skipo. bàbá mi. are you telling me that àwọn ọlọ́pàá ló ṣe yín báyìí. bàbá ara ni mí I'm in peace bàbá. farabalẹ̀. jezebel. bàbá òun jáyé ayé ń jáyé ẹ wò bàbá èdè pé eégún òde ò dáa bàbá lórí burúkú làwọn ọjọ́ yẹn o bàbá confam apart wèrè. listen to me and obey my last order. bàbá. because bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn o tẹ́lẹ̀gbọ́n máa ń jẹ́ ṣíṣí àwọn ayé máa ń pariwo tẹ́ ṣíṣí bá wá ń jẹ irégbò àwọn ayé wọn ò ní rí nígbà ẹ̀ but nísìnyí jẹ́jẹ́ lè ṣu jókòó àwọn ọlọ́pàá wọn lọ tọ́ èṣù lefto. Skipo! Atẹ́kọ̀ Jésìbẹ̀! Bàbá àgbàlagbà. Now, henceforth, gbogbo àwọn tó máa wọ aṣọ dúdú tó ń pera wọn lọ́lọ́pàá, I want everybody dead! Bàbá! All the police officers, including the females, I want everybody dead! Confirm. Nice one. Open fire on them! Nice one. Nice one. Facing. Fire anybody. Any uniform personnel. Ọlọ́pàá, soldiers, immigration, I don't care. Ti baby 5 years, infant, don't be lánàá tó bá wọ police uniform. I want them dead. Jezebel. Baba. Go take our boys for me. Nice one, Baba. Facing is allowed. Nice one. Move it. Hello sir. Bẹ́ẹ̀ni sir. Òun náà náà ń send lọ sir. Bẹ́ẹ̀ni. Bá mi confirm bí o ti dọ́bí ẹ̀yìn sir. Okay. Okay, fẹ́ bá wọn sọ̀rọ̀. Okay, hold on sir. My chair. Mo wà pa. Mo ṣe tẹ́lẹ̀ lùmọ̀rì. Yeah, Baba, it has been sent, sir. Yeah, right about now, sir. Ben, sir. Yes, sir. All right, I will hand over to the PA. Yes, sir. Hello, sir. Okay, sir. Ṣé mo ti free ṣá mo lè máa lọ síbi tẹ́ rán mi sir. Okay. Mo ti ń lọ báyìí sir. Tí n bá dé a lè sọ̀rọ̀ sir. Bye sir. PA. Okay, sir. Ó dàbọ̀ sir. Ó ní ó yé mi sir.
power tó lágbára àfi ká ṣe fún ọ bàbá àgbàlagbà yìí. Kí la wà fúnra wa fún láì lè ṣe sa bí wàá gbà yìí. Sorry. Yeah. Ọ̀rẹ́ mi. Bad things. Not bad guy. Mo dé ọ́fíìsì mi nsìn, mo bá miss calls lórí fóònù. Má bínú jàre. Ọ̀rẹ́ mi. Handset náà pé wọ́n sọ pé table set. Ó tọ́ ló sọ, má bínú. Handset ni bọ̀ mo sọ tèmi dé landline. Wàá gbà yìí. Yeah. Ọ̀rọ̀ kan tí ó wà very very important. Okay. And I believe you should know what I'm trying to say. Okay. About the 20 million naira deal. Wow. 20 million naira. Deal tó ń sọ yìí, ṣé wọ́n fẹ́ gbé wá ni àbí wọ́n fẹ́ connect mi mọ́ àwọn people yẹn? Máa wo ṣe Ọlọ́run o. Àwa máa rí jì ni. You are planning your wedding. Wo bọ́nà ṣe nǹkan ẹ̀. Torí tó máa ń kí Ọlọ́run pé ọba ṣe kan má kù. Olódùmarè ni ó wá fi deal yẹn sí time tí wọ́n fẹ́ ṣe wedding. Wọ́n àwọn family ẹ̀ o. Wọ́n ti ń tẹ̀ wọ́n ti ń gbé ẹ lẹ́sẹ̀ bọ́ tí wọ́n mọ̀. Ọbọ̀ ṣe ń rò mò ń gbọ́ láti inú ọkàn tiẹ̀ sí ẹ̀mí tèmi. Pé wọ́n wò pé báwo ni ọjọ́ yẹn ṣe fẹ́ rí. Ọ̀rẹ́ mi wá wo nǹkan tí ò bá wá ń ṣe torí statue rẹ̀ ìwọ gan ló yẹ kó jẹ́ best man. Tí ò ní ta. Torí mo ti máa ń wù ẹ́ tó ga ọpọlọ ẹ̀ ga. You have a tall brain. Ó wá ṣe mistake. Statue tí wọ́n yẹn gan pẹ̀lú statue yìí believe me mi mẹ́ pọ́pọ́ rẹ̀ gan ju bíi yẹn lọ. Tí ò ní bàjẹ́. Tó wá rí ìdí nìyẹn tí láti fi ṣe deal. You as an accountant of this company mo need the signature. So what am I manager? Forget. I know how to manage my ways. Yes, as a manager of the company. Yeah. I will manage everything. The hierarchy of the management theory. Magbewo. The Abraham Maslow's theory. Ìyẹn wà ńbẹ̀. But you as an accountant, let me have your signature. Mo mọ̀ pé ibi tó ń lọ náà ni mi ò lọ́wọ́ nínú deal. Orúkọ tèmi Adélájà ó wà very very important. Now listen. I'm talking about 20 million naira. Gbàgbé nípa everything. Mi ò ní interest nínú deal ẹ̀. Ṣó yẹ. Ọ̀rẹ́. Today. Kasali àbí babalẹ̀ gbádẹ̀ don pè ẹ́. Darling, your bag. God bless you. No, let me drop this. Okay. Wá mi gbé yẹn síwájú. Mo ti pẹ́. So that. Jẹ́ ìtura máa lọ. Take care of yourself. Má sáré o. Chairman sir, mo ń bá yín sọ̀rọ̀ sir. Chairman sir. Chairman, mo ń kí fún ti wedding mi tẹ support ni sir. Ìyàwó mi tún ní kí n dúpẹ́ lọ́wọ́ yín gidi wọ́n pé in fact òun ò rí èèyàn bíi ti yín rí. Chairman, God bless you sir. Chairman sir. Chairman sir. What the hell are you saying, boy? Ṣé wọ́n sọ fún ẹ pé tí ń dùn mí? Sorry sir. Sir, to hate náà la wà sir. Could you please give me some minute to talk? Have you seen the manager? So ti rí manager? No sir, ọ́fíìsì ni mò ń gbàgbọ́ pé kí n wá dúpẹ́ gbogbo. Ó ti kí mi, I'm okay, thank you. Tó bá ti rí manager, go and meet him. Lọ rí manager, please. Tó bá rí manager tán, then we can talk if there is anything to say. Go and see the manager, I say! Ẹni tá a gbójú òkun lé ò máa jọ ẹni àgbà o. You. Okay.
Ẹ káàárọ̀ sir. Ẹ káàárọ̀ sir. Ah sir. Ẹ káàárọ̀ sir. Mo gbọ́ mi dáhùn jọ kí ló ṣe pàtó lọ́fíìsì lára. Nígbà tí mo kọ́kọ́rọ́ mo mú kọ́kọ́rọ́ mo fi sílẹ̀ hold up tó mú mi lọ́nà láàárọ̀ ìsà ẹ̀sà tí mo dé báyìí náà mo kọ́kọ́ mú àwọn màmá ẹ̀ mi ti nu everything sir mi tidy up everything ẹ̀ ọ́fíìsì mi tidy up everything sir. Elégùṣì. Yes sir. Èwo ni kí n múnú méjèèjì mi ò rí kọ́kọ́rọ́ o ti rí kọ́kọ́rọ́ hold up èwo ló fẹ́ nù. O ti ṣe everything mo punch bàtà mi gan delay to fún mi lẹ́yìn sùn I need to clean up expense sọ fún mi kékeré máa ṣe. Keep quiet. Yes sir. Elégùṣì. Sir. Ṣọ̀pọ̀ orí ẹ̀ tó da free ọpọlọ ò pè rárá. Yọ bàtà tó. Sir. Súnmọ́ bí. Ìwọ ló kó bàtà tí Jet Li wọ̀ lásán. Sir, èyí tí mo lánàá ti jẹ ni ó já lánàá mo wá sáyé láti kó ti bọ̀dá mi. Well, for how many times I've been telling you this, that when you are coming to our office, you should dress officially. Sir, I'm trying to... Get out of my office! Sorry, sir. Sorry for yourself. Ọ̀rẹ́, báwo ni Karo? Bí ọ́fíìsì jẹ́ lọ sí. Fíìsì wọn yóò wá friendly o. Mi ò mọ̀. Wọ́n ṣàṣẹ́ bí dandan kí wọ́n á rí ẹ. Kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi? Àwọn àwọn jẹun kò lè. Ọ̀rẹ́ mi fàwàdà sílẹ̀ jàrú dé nìyẹn. Wọ́n ní pé àwọn ti drop nǹkan sọ́fíìsì ẹ pé o máa fún mi. Kí ni nǹkan náà? Kí ló ṣẹlẹ̀? O kí wọn láàárọ̀. Yá mo kí wọn. Yorùbá àbí English? Mi ti ẹ̀rọ tí. Owó ló lò. Mo fẹ́ mọ mood tán wà. Ó máa ní mood tí Yorùbá máa bá wọn lára mu láàárọ̀. Bá ṣe ń kí wọn náà ni. Mo rò pé English ló fi kí wọn. Bá mi sọ̀rọ̀ náà, bá mi sọ̀rọ̀. Mo busy, mo ń ṣe nǹkan kan tó wà important. Sórí tó bá fẹ́ kí wọn láàárọ̀ ń gbà mí. Bá tó lọ kí wọn Táyé wà lọ́rùn ẹ̀. A ní bí mo ṣe ń bọ̀ lọ́fíìsì òun wá sọ́dọ̀ ẹ̀ wọ́n ní pé àwọn drop nǹkan fún ẹ kó fún mi. Báwo ni ṣe wà? Kí ló wà kí lè lè? Ìgbé lọ school. O pàdé ìdí ọtí lọ́nà. Elégùṣì kò nu tébù yìí rárá. Ìyàwó wa tó wá rí bàtà tó wọ̀ bí bàtà Jet Li báyìí. Wọ́n wá ń láti máa sọ fún mi pé ọ̀rọ̀ ọmọ ìwé fi sórí issue tí ọ̀dẹ̀ òṣì agùnmọ́ni wo ìjọba bá ẹdẹ ní iléeṣẹ́ wà gbà àṣẹmẹyàbọ̀ lápò fún ẹ. You are yet to know. Probably maybe it is black or blue. Yo. It is well. Let's just forget about everything for now. Mo mọ̀ wípé Ọlọ́run ò kì í ṣe nǹkan tí kó má fi àyè ọpẹ́ lẹ̀. I know this is for a reason. Yes, maybe a better job is coming. Okay. Let's go and eat. Ṣé o lè jẹun ṣá? Oh, dẹ̀ gbàgbé ẹ̀ for now, please. Just forget about everything for now. Please. Jalo. Okay. Yeah. Sorry, dear. Ayérayé Ọlọ́run lágbára. Àdúpẹ́ pé ẹ mú wa jáde láyọ̀ àtàlàfíà tó padà wọnú ilé àtàlàfíà. Ọlọ́run lágbára, a fẹ́ sùn, Ọlọ́run má jà ní ìdojú ikú. Má jà ojú ọ̀rọ̀ bọ́ sórí àìsàn. Olúwa ògo ni forúkọ yín. Gbogbo ẹ̀ṣẹ̀ wa ẹ dáríjì wá. Gbogbo ẹ̀ṣẹ̀ wa ẹ dáríjì wá. Ayérayé gbọ́pẹ́kẹ́ gbà yín wá. Ká sùn láyọ̀ ká jí láyọ̀. Ògo ni forúkọ yín. Praise God. Hallelujah. Praise God. Nígbà tó bí ẹ bá ń ṣe prayer ò ní listen. Ṣé wọ́n ṣe ń gbàdúrà ni wọ́n ṣe gbàdúrà? A ti dárúkọ Jésù. Àdánù pé. Báwo ti rí shopping tó lọ ń ṣòro nǹkan lẹ́nu? We'll talk about that tomorrow.
Ilé ti ṣú. Darling. Oh, ti lẹ̀kùn. Ṣílẹ̀kùn kàn mí. Ó sùn ni. Ṣé o gbọ́ footsteps ni? Footsteps? Níbo ni? Dání jàre àwọn. Kí ló máa ṣe iná? Get up, Joe. Listen now. Ṣé alálejò ni? Listen. Ó yẹ lẹ́nu àmì pọ́ ọmọ oró sọ fún ẹ pé ọmọ adé lálejò èèyàn má wọrí màá apologize fún yín wípé kẹ má bínú pé mi ò sọ fún yín. Ẹgbẹ́ ìfọ́kẹ̀ ẹ wọ ọtún yín ẹ wo sí yín yóò ti rí wọn ò bá tẹ̀lé wa. Wo ìyàwó ní sùúrù mi ò wá ta sí ẹ mi ò bẹ ẹlẹ́jọ́ kan ra fara ẹ̀ balẹ̀ ó yá fine boy ẹ̀yà dìde fún mi ó yá lọ bá àwọn tiẹ̀ dídé wo àwọn bọ́ọ̀sì pẹ̀lú wọn jáde. ga wa fẹ́ bẹ ẹlẹ́jọ́ ń ta. àwọn à. kí ni. Wem ṣe wem gbọ́n àwọn èèmọ̀ nkún ṣé máa kàn fáwọn rẹ̀ náà. Sorry about that. Má dẹ̀ bínú sí ìtòṣẹlẹ̀ the other time. To have a sack in office. You see, it might happen, but they buy song by here, but you were like, feeling like King Kong. Well, unfortunately, there's no Mr. Perfect in the world. The Beautiful Ones Are Not Yet Born by Ayuche Ama of Ghana. Oh, Shigutielo. A chichi dodo is a bell that fed the mark. Anyway, I can boy about the story. Let me go straight to the business. Into feeling by to she. This is another time for you. Another chance has come back for you. Understand? So our boys still afino kono. So yeah, to the work with that. You see, àwọn àgbàlagbà máa ń pòwe kan pé tí ẹ̀yin ọmọ kéékèèké bá ń gégi nígbó, àwọn àgbà báyìí ló máa mọ̀ tí igi ẹ máa fẹ́ wó sí ó ti yẹ. Now, this is another time for you now. Please take it so that wàá lè máa bọ́yàwó àtọmọ. You understand? I have a document here. And I want you to sign. Though mo ran to lè forge signature tó máa forge but kò lè jẹ́ inú ẹ̀ náà ni. Ó yẹ kò lè jẹ́ nínú ẹ̀. Ọ̀rọ̀ family ẹ̀ mò ń bẹ ṣe. Jésù nìkan ni mọ̀ pé àti rí signature but ní agbára Ọlọ́run àwọn boys wà lórí internet láti wọ́n dẹ̀ ti ń Google how to get Jesus Christ signature. Ó ti yẹ. You see, our guys wọ́n kàn ń lo AI to protect. Relax. Kò sí nǹkan kan. Just tell me you will sign and I'm going to give you money. Ṣé máa fún ẹ lówó? Kí ló ṣe? No, ní láti ro. Sorry. Ìgbà pé bẹ́ẹ̀ ń dún ẹ̀ sí tí ìyà bá ti pọ̀ jù tí ọkọ àti àwọn bá ń jà tí àwọn bá ń la orógùn mọ́ níbi apá kan, you understand, máa ń fa fracture, you understand. Ọ̀rẹ́, ó dà bórí mi ò pé. Gidi, orí ẹ̀ ò pé rárá. Ìwọ yóò kí n ṣe ọ̀rẹ́ mi. Àkójọ kí n sọ fún ẹ. Manager. Mo ń sọ kinní kan fún ẹ. Never in your life. Má fi ro deal báyìí lọ mi mọ́. Dẹ̀ rántí pé bó ṣe dé company yẹn ò ṣẹ̀yìn. Ṣó gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. Bí mo ṣe ń sọ fún ẹ mo lórúkọ tí mo ń protect. Ó gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. So, láyé ẹ, ní ayé ẹ, má bá mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ tó máa fi wọlé sùn.
ó gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. Sorry. A ò lè lọ bẹ́yẹn di òfagun wa. A ò lè lọ. Are you a saint? You are not a saint, mister. Ó jẹ́ gbẹ̀rẹ̀ deal yìí. Ó máa favour ẹ o. Ìdán mú bíìlì owó náà wá ètò lọ́nba láìdé. It's a slap on you. Títí ẹ là ń bá ẹ sọ. Ó là ń sọ ní ìsìnà múná lé lọ. A lè wọnú lé. You understand? Anyway, I will help you. I will help you to pay your NEPA bills. Though sọ fún mi, mo gbọ́ lẹ́nu àwọn láìdé ni. Mi dàbẹ́ fi bà ẹ́ jẹ́ gẹ́gẹ́ bí pé wọ́n ló mú mi wọ complain. Èso ti yẹ, bó ṣe ń tọrọ owó náà lọ́wọ́ àwọn láìdé. Tí láìdé náà bá múra ṣiṣẹ́, kò yẹ kò ní máa fún ẹ. Then again, ìyàwó ẹ̀ tó wà nù oyún ṣé pampers ọmọ aládé máa gba pampers ọmọ tiẹ̀ ni. It's not going to work. Gbàgbé fine boy. Yorí tí yàrá jẹ́ gbogbo kí ni máa scatter hospital bill. That was first son. So let me bring the document for you now that you sign. I guess what did you change your mind? What did you change your mind? Jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Last time tí máa rí ẹsẹ̀ ń bí báyìí. O gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. Má jẹ́ rí ẹsẹ̀ ń bí báyìí mọ́. Aláì ṣe normal now. Má rò pé àwọn tó kó wá ẹ̀ ló bá mi lẹ́rù ìwọ náà mọ̀ o. Má lo agídí ò gbé débi kankan. Agídí ló ṣe suspension ló wà ẹ̀. So bá to lose opportunity ikú lè rí ẹṣẹ́ o. There's no suspension. Tó ló pé mo jẹ́ pàdé ẹ̀ lẹ́kìn sọ tọrọ fún ẹ. Kọ́tẹ́ bá pẹ́ wá padà para ẹni. O lè lọ gbómi bátìrì mu unknowingly. So you take the fine boy to heaven. For what reason? So I better kó gbọ́. So màá lè bá aládé sọ̀rọ̀ náà kó máa help. Chiama, ọ̀fọ̀. Torẹ́ ní ta gbójú okùn lé o, kò jẹ́ ní àgbà. Ẹni ọ̀rẹ́ dà kó má ṣe bínú. Ẹni abínibí. What is it? Wọ́n ń dání o. It's okay, dear. It's okay. Mi ò mọ àwọn guys rí. Kí n má parọ́ fún ẹ. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Please, mo fi orí ìyá ẹ̀ mo fi bẹ̀. Mo fi orí ìyá ẹ̀ mo fi bẹ̀. Yorùbá lẹ́ni tá bá ti ní ìsúntì báyìí. Wọ́n lò la máa ń jarun pálù. Iye kan lábàáwọn èmi àti ẹ̀ ò dẹ̀ ju méjì lọ. Lájà. Tá làwọn guys yẹn? Ibo ló ti mọ̀ wọ́n rí? Wo bó ṣe ń wò? Dear, òótọ́ ló sọ, but mi ò ní láti parọ́ fún ẹ. Mi ò mọ àwọn guys rí. Don't tell me that. Ó sọ fún mi pé ó mọ̀ wọ́n rí, ó mọ̀ wọ́n rí. Ó mọ̀ wọ́n rí, báwo ni wọ́n ṣe máa address ilé wa? Ó mọ̀ wọ́n rí, ó dẹ̀ ń pariwo fún mi pé ó mọ̀ wọ́n rí. My dear, ó ń pariwo jọ nítorí tọ́lọ́. Tí n bá mọ orí màá sọ fún ẹ. Mi ì mọ àwọn guys rí. Ó yẹ kó yé ẹ. Then ìgbà tí máa déta bọ̀bọ̀ tó wà ń ta yẹn lára àwọn tàjọ ń ṣiṣẹ́ ń complain ni. Dóò ń fọ̀rọ̀ deal kan lọ mí ní the last time kó tó di pé mo gba break fún wedding. So ó tún ní deal kan tó fi ń lọ mí tí mo dẹ̀ ń jẹ́ kó yẹ pé kán gbàgbé ẹ̀. Mo lórúkọ tí máa protect. So nǹkan tí wọ́n ṣe gbé mi lọ síta nìyẹn. Ìwọ ò mọ̀ wọ́n rí. Why are you lying? Ó mọ̀ wọ́n rí. Why can't you just say what is there? So nǹkan tó máa bẹ̀ fún mi now. Can't you see the look on those guys' face? Wọ́n bó ṣe ń wò bí olè, wọ́n wò bí jàgùdà. Ó mọ̀ wọ́n rí. Kí lè dàpọ̀? Èmi nìyàwó ẹ̀. Kí ló ń parọ́ fún mi fún? Sọ́tọ̀ fún mi nínú ẹ̀ now. Deal. Are you the only one in the company? Ẹ̀rù ń bà èmi o. I'm scared. Honestly, ẹ̀rù ń bà mí gidi. Wọ́n mú dìlé ó lè wá fún ẹ. O ò fẹ́. Òun náà ti ń wá wá sílé yìí. Ṣé kìí ṣe pé àgbọ̀n ni wọ́n máa lọ pẹ̀yìn dáńsìn tó máa lájá? Just pity my own condition, please. Wọn ò ní fẹ́ tẹ́ máa jẹ́. Tọ́ bá try wọ́n fẹ́ tẹ̀ ni. Because jẹ́ kí n jẹ́ kó yẹ pé gbígbọ̀n tọmọ ẹkùn kì í ṣe bí tójó o. Ṣùgbọ́n nǹkan tí mo sọ fún kì í ṣe bí tójó. Me, I'm just scared, Sha. And you know our wedding is just too young. Mi ò dé fẹ́ fojú sunkún ọkọ. Mo fi Ọlọ́run bẹ̀ ẹ́. Mi ò fẹ́ fojú sunkún ọkọ o. Mi ò fẹ́ fojú sunkún ọkọ o. Mo bó ṣe ń wò, wọ́n dẹ̀ ń wò bí olè. Má worry, everything will settle. Sure. Jẹ́ ká lọ sí. Ta nìyẹn? Àwa ni o. Ẹ̀yin wo láti bo?
káàsán. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ṣé ilé Mr. Adelaja lélẹ̀? Ṣé kò sí? Kò sí, a kàn fẹ́ rí wọn fáwọn kankan. Ọ̀dà kò rú, ẹ máa wọlé bọ̀. Madamu. Kasali ni madamu. Àwọn ni wọ́n ní pé àwọn béèrè ọ̀gá. Ẹ káàárọ̀ ma. Ẹ pẹ̀lẹ́ mọ́. Ẹ jọ̀ọ́ máa ṣẹ́yìn ní Mr. Adelaja. Kò sí kankan, Mr. Adelaja la fẹ́ rí. Ẹ jọ̀ọ́ láti. Láti station agbègbè wa iná ni. Kò sí problem madam. Ẹ káàárọ̀ sir. Mr. Adelaja. Orúkọ mi ni Officer Oladipo Gbenga Kasim. Láti State CID. Ilé-iṣẹ́ yín ló wá report yín ní station wa nípa ọ̀rọ̀ ó ṣe owó kan àbí ó ṣe owó. But ọ̀rọ̀ yẹn nígbà tá a wò lọ́ta owó wa rí pé kò yé wa. La ṣe ní ká wá invite yín sí ọ̀dọ̀ wa. Ẹ dúró náà, nǹkan tẹ́ ń sọ yé mi dáadáa. Ẹni company tí mo bá ṣiṣẹ́. Kò sí problem. Náà ti ní pé. Kẹ́ ẹ lè sọ nǹkan tẹ́ ẹ mọ̀ nípa kéèsì yìí. Rárá. Officer, ẹ̀yin náà sọ sí pé ẹ fẹ́ invite láti lọ bèrè nǹkan tó mọ̀ ń pẹ́. You can as well ask him here. Ẹ bèrè nǹkan tó bá mọ̀ ń pẹ́ sí ó dẹ̀ máa explain ẹ̀ fún yín. Kò sí problem madam, ẹ fẹ́ fọkàn balẹ̀. Kò sí problem. Ọ̀rọ̀ ọlọ́pàá ọmọ pé tó bá ti mú ẹ lọ ń sìn ọmọ bó ṣe máa ń ṣe. Ọ̀rọ̀ ọlọ́pàá ò rí báyìí bí wọ́n yín sọ yẹn. Then by the way ṣe wọ́n pé ọ̀rẹ́ aráàlú lọ́lọ́pàá. Ọ̀rọ̀ jẹ́ kí n change kí n tẹ̀lé wọn. Mo ń bọ̀. No problem. Kò sí problem rárá madam. Kò sí wàhálà. Madam, like I said earlier, àwa ò ní problem kankan. Issue no better. But chairman company wọn yẹn ni kẹ́ lọ bá sọ̀rọ̀. Tí bá ti bọ́gà ẹ̀ sọ̀rọ̀, tí ò bá sí problem lọ́dọ̀ tí wọ́n mọ̀, kò sí lọ́dọ̀ tiwa náà mọ́ nìyẹn. So, ẹ̀mí pé chairman company ẹ̀ ló order arrest ọkọ mi. Sir, ṣé mo lè rí Adelaja? Of course, yes. Just go there. So fún ọkọ fẹ́ rí, wọ́n á jẹ́ kó rí náà. All right, sir. But most importantly, ẹ má gbàgbé nǹkan tí mo sọ yẹn. Ẹ bá ọ̀gá ẹ sọ̀rọ̀. Very important. Thank you very much, sir. All right, sir. You're welcome. Yeah. Ó ṣe jẹ́ gbogbo ọmọ yìí sọ fún ẹ. Adelaja. Yeah. Are you sure? Pẹ̀lú nǹkan tó sọ fún mi bó ṣe mọ náà ló ṣe sọ yẹn. Gbà mí gbọ́ náà, Ọlọ́run, mi lè parọ́ fún wọn tèmi náà. All right. There's no cause for alarm. Ma panic, okay? Just relax yourself. And come make sure pé o sọ kan fọ́lọ́pàá kankan mọ́. Sure. Àfi tí lọ́yẹ̀ bá dé. Sure. Àfi tí lọ́yẹ̀ bá dé. And èmi àti Desola ti sọ̀rọ̀. Ó dẹ̀ ti ṣètò. Your lawyer will soon come. Ah, better. Okay. And I want to ask you, ṣé ẹni kankan máa treat ẹ mi? Ọ̀rẹ́, jẹ́ ká fi yẹn sílẹ̀. Ó ti mọ́ra náà, jẹ́ ká fi yẹn sílẹ̀. Ṣé Adelaja, as a Nigerian, suspect kankan ò tí ì délé ṣe until tó má ti prove otherwise. Every suspect is presumed innocent. Kò fi yẹn sọ́kàn ẹ̀. And I'll do everything in my capacity. We pay a radio talk. My bureau. Sure. Officers. Yes, sir. Thank you. I told you. My PA will be there in the next 20 minutes. In a short while, please. Okay. You know what? Mark pay pada. Yeah, please. Just give me some minutes, please. Thank you. Yes, sir. Gentleman. Chairman. Ṣé mọ̀ mi wọ́n ni? You're welcome. Dísọ́lá ìyàwó làjà ni. Okay. Kí ni mo lè ṣe fún yín? Ètò ìtòrí ọlọ́run tó tọkọ mi wọ́n fún wa. Ẹ̀yin náà mọ̀ pé Dílájà ò lè ṣe gbogbo nǹkan tí wọ́n accuse ẹ̀ fún yẹn. Ọkọ mi ò mọ̀ kankan nípa kìíní yẹn. Ẹ̀yin náà mọ̀ orí èèyàn tó jẹ́ ẹ̀. Madam, jọ ti rẹ̀ náà. Ó sọ pé ọkọ ẹ ní àbí? Ṣé bí o dá signature ọkọ ẹ mọ̀? Fine. I'm not supposed to show you this document, but I will show it to you. No.
Invoice yìí ta ló sign? Who signed it? No, this is not my husband's signature. This is not what? Okay. You know what? Orúkọ mi ni Ìtẹ́lú Akíṣí Adéníyì Jones. Ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ni mí. Àbúrò mi ni ìyàwó Lájà. Then Adélájà ọ̀rẹ́ àti ìbáwí ni wá ni. We actually schooled together and we've been friends for like eternity. I can tell you sir, mo mọ̀ Lájà like the back of my hands. And màá fẹ́ béèrè àwọn béèrè kan lọ́wọ́ yín sir. But ẹ má rí ìbéèrè ọlọ́pàá. But mo fẹ́ kẹ́ rí ìbéèrè ọ̀rẹ́ Lájà, then àná Lájà. Sure. How long has Lájà been working with you, sir? Anyway, he's been with me for some period. Ó ti pẹ́ díẹ̀ tí wọ́n lọ́dọ̀ mi. Like 7-8 years? 7 years. Ọ̀gá ṣé ẹ rò pé 7 years tó láti mọ èèyàn dáadáa? Fún èèyàn bíi ti sà, èèyàn tó ní this prominent business empire, ó fi hàn pé ọ̀jọ̀gbọ́n ni tí gbogbo ìlú náà mọ̀ pé ọ̀jọ̀gbọ́n ni. Tí mo dẹ̀ mọ̀ pé rí ìran jálẹ̀jákò dáadáa sà. 7 years tó láti mọ èèyàn dáadáa fún mi. Ṣé nígbà kan tí Lájà ti wúrú ìwà eré tẹ́ ti ká ìwà àgàbàgebè àbí ìwà olè mọ́ Lájà lọ? No, not at all. Then ọ̀gá ìbéèrè mi ti máa béèrè lọ́wọ́ yín sà. Ṣé ẹ̀rọ pé gbogbo kìíní lè jẹ́ sẹ́lọ̀? Like somebody trying to implicate him. That is enough! Ó ti tó gẹ́. You know, I gave you 2 options. The first one is it I can kó 20 million naira mi fún mi? Fine, everything ó kú bẹ́ẹ̀. Tàbí ẹ jẹ́ ká pàdé at the court of law. That is all you can do. Adesola, your husband is not a thief. You know that and I know it. Adesola, let's go. Gentlemen, please. Let's go. Vacate my office, please. Set of fraudsters. That's it. Yes, that's not it. When we get to court, you know what I'm talking about. 20 million naira. 20 million naira. Fija fún má bènìyàn wíjọ́kíjọ́. Fija fún má bènìyàn wíjọ́kíjọ́. Wá dárò lójú ẹlẹ́yìn ẹ̀. Desola, má má fi ronú ṣe ra ẹ léṣe. Gbogbo ilé ìtẹ̀hún ṣe tó ń kárí bonú tó ń ronú yìí mi ò máa rí sí i. Jọ torí Ọlọ́run tí ẹ̀rọ ti tọmọ inú ẹ̀. Ó ti tọmọ inú ẹ̀. Ó rẹ̀ jẹ́ ká máa dúpẹ́. Tí òun ṣe pé bóyá wọ́n náà pààyàn. Àdúrà ta ní láti máa ṣe nísìnyí wípé kí Ọlọ́run kó kó wọn nínú àkóbá tó ń kó wọn sí i. Ó ní ìdí gbogbo kan tó ń ṣe yìí ni. Kí n tell you the honest part. Ó dàbí ẹni pé mo wò ṣẹlẹ̀ because ìgbà táwọn ọlọ́pàá yẹn wá mi ìfẹ́ kó tẹ̀lé wọn. Bí mo ṣe rí wọn, my mind was telling me as in instinct mi sọ fún mi pé nǹkan kan ó kọjá bí wọ́n ṣe wá yìí. Ọkọ mi ẹni tí ò lè mú owó olówó tí ò lè mú nǹkan oníkan mọ́ ìpọ̀ náà má jẹ́ ká rògbò àkóbá ni o. Wo sórí mi ṣe ń bọ̀ yìí ọ̀dọ̀ OkikiTV ni mo ti ń bọ̀ o and ó dẹ̀ bá mi sọ̀rọ̀ gan is really working hard on it so you don't need all this o ní láti máa sunkún jọ̀ọ́ má sunkún mọ́ sórí tó bá ń sunkún gan máa fi ṣe ra ẹ léṣe ni because tó bá lọ fall down sí tó lọ ń sick ta ló máa ké pè. jọ̀ọ́ torí Ọlọ́run kò rẹ́ mi ọ̀pọ̀ náà wọ́n bá gbé jọ̀ọ́ má sunkún ṣùgbọ́n ṣó ti wá jẹun a ní kó má sunkún mọ́ ṣó ti jẹun ó kì í ṣe kí n lọ sí kitchen sí kí n lọ dáná fún un. Gbogbo ìṣòro tí a kò bí mi mọ́ gbogbo ìṣòro. Bọ́bí ẹ̀wọ̀n ló máa kú sí ibi tó máa kú sí ló wà yẹn. Ó yẹ kán ti gbé bọ̀bọ̀ yìí lọ sí kóòtù. Bọ̀bọ̀ Rashid. Àbí ṣe dẹ̀gọ̀ sọ àrẹjà la useless boy àṣìṣe àṣọ ó ṣe wèrè fórí ẹ̀ bó ti wà yẹn. Ó ṣe wèrè fórí mi. Fórí ẹ̀. Fórí ẹ̀ àbí ok.
Oh my Lord. Shut up! Come on, shut up there. Shut up! Give me that phone. I said shut up. Ebo fẹ́ kó phone yẹn lẹ́tẹ̀, ebo ló padà. Ní ìmọ̀ṣẹ́ tó ń ṣe. Ó ń lo nìkan ló fọ́. Bọ́sù ẹ fún mi fún mi. Go lock her up! You get daddy. Báwo bọ́ sọ fún mi? Dé bọ́sítọ̀ ní ìmọ̀ṣẹ́ tó ń ṣe. Ló ṣe fún iṣẹ́. Come on there. Shut up there, idiot. That's so that they do. Don't bother, they don't let that finish. Nokia, Tecno, Blackberry. Mi ò mọṣẹ́ tó ń ṣe onìkan ló fún mẹ́rin. Mo dẹ̀ tún bá sọ̀rọ̀ ń fi mí ṣe see how they drag with me. Now let's go. Now so they go they do for. Let's go. Ọmọba. Ọmọba olè. Oye oṣì. Ọmọ Taye kọ́. Taye Ọmọba. Well done, sir. All right. Where you are, sir? For down the street there now. Idiot. Well done, sir. No, relax. Okay. This human being. Now so every bottle like that they did now then go they snatch up like that. Share with the phone. Good afternoon. Yes, Latibo. Mo wá rọ́kọ mi. Okay. Yeah, now waiting. For the for be husband. I'm Mrs. Adelaja. Okay. You don't know that thief. That way they bring on that day, right? Be. Ọlọ́pàá kò kí n ṣọlẹ̀. Ó ló máa jẹ́ ká rogun àkóbá man. Ṣé wọ́n máa sọ fún pé kò ṣọlẹ̀? Ta làwọn? Ṣé kò jà fún ni? Madam. Ẹjọ́ bá làwọn ṣe jẹ́. Ọ̀rẹ́ mi ni. Obi, ẹ mọ̀ kí wọ́n máa sọ. Ẹ ti gbọ́? Kí lẹ fẹ́ rí fún jàre? Mo wá gbóúnjẹ fún mi. Drop her there. Oya. Ògbóni ẹ jáde. Ẹgbẹ́ síbi yìí, ẹgbẹ́ síta. Ẹjọ́ síta ẹgbẹ́ síbi. Ẹ ṣí kẹ́jẹ́ ká kọ̀kọ́ tó wà nínú ẹ̀. Nǹkan tẹ́ ń try àti sọ ni pé mo lè poison ọkọ mi. Ẹ ṣí kẹ́jẹ́. Ẹ dúró. Ẹ mọ̀ oúnjẹ téèyàn máa jẹ ni. Wetin be your own this woman? See, when next you dey come, no bring this woman come here. Ẹ bù jẹ. Ìyàwó ẹni tá à ń sọ̀rọ̀ yìí kò lé. Madam, ẹ wo bí ṣe rí ilé ayé ta wà yìí, ó gbẹgẹ́. Kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí. Ìyàwó ń pọkọ, ọkọ ń pàyàwó. Ẹ ti jẹ́ ibi tó máa kú sí ló wà yẹn. Ẹ dé wùsọ̀ papọ̀. Ẹ máa lọ tí. Ṣé mi ò lè yọjú sí mi? Àsìkò ikọ̀ Madam kò jásìkò yìí. Ẹ jọ̀ọ́ ẹ ti jẹ́ ká rí wọn. Àǹtí ọlọ́pàá tí ń fẹ́ lè jù ọ́. Ẹ ti gbọ́? Ẹ tó fẹ́ jẹ ọmọ mi rà. Ẹ jọ̀ọ́ jẹ́ kí n rọ́kọ. Ẹ jọ̀ọ́ kí ti condition rẹ̀. Ó lóyún ẹ̀wò. Oyún wà. Ẹ tó fẹ́ jẹ ọmọ mi rà. Abáyé jíṣẹ́ fún ṣẹ gbọ́. Ṣé torí pé a ní fún yín nísìnyí báyìí ní ó sọ kó lọ wò. Ẹ ṣe àdúpẹ́. Eléṣù lẹ́yìn ẹni. Ó ti léwu kọjá létí mi. Ó ṣọmọ olókùn bẹ́ẹ̀ni. Àkíyèsí pẹ̀lú òkú ẹ̀. Máa borí ìṣòro dandan. Máa borí ìṣòro mi o. Máa borí ìṣòro mi o. Èmi á borí ìṣòro dandan. Wọ́n borí ìṣòro mi o. Wọ́n borí ìṣòro mi o. Èmi á borí ìṣòro dandan.
Ṣọmọ ológun rẹ̀ ní kí ó sì fẹ́ lóògùn rẹ̀ kí yóò borí ìṣòro dandan. Mo pé ọba tó wà nìyẹn ṣe ń gbọ́ àdúrà ọba tí ò kì í fi ẹni tí ò ṣẹ̀ tí ò kì í fi jìyà ẹlẹ́ṣẹ̀ ni Ọlọ́run Ọlọ́run jẹ́wọ́ fún mi pọ̀ wá o má jẹ́ kí olóòtú ọkọ mi má jẹ́ kó kú sí gbòòkà má jẹ́ kó kú sí gbòòkà dirú kí leléyìí lára kú táyé mi. Tani mo fẹ́ rọrọ̀ mi fún. Ẹ bá mi kíra fún màmá mi. Òrìṣà mi kíá o, kò sí láyé. Hello. Sọ̀rọ̀. Balikis láti bo. Aunty Balikis. Láti jọ́ yìí. It's been long, ibo lẹ wà. Ẹ ti ẹ bèrè mi kò dá báyìí o. Mi ò mọ̀ ìgbà tí mo ti lose contact pẹ̀lú yín for a very long time. Nọ́mbà tẹ́ fún mi ò lọ mọ́. US? Yeah, I'm happy for you. Family ńkọ́? Ọkọ yín ńkọ́ pẹ̀lú àwọn ọmọ yín? Alright, ẹ bá mi kí wọ́n o. Alright. Ṣé mi? Kò sí. Ó tiẹ̀ ní little problem ni. Ọkọ mi ni. Àwọn kan náà implicated ní ọ́fíìsì ẹ̀. And I know my husband very well. Mo mọ̀ pé nǹkan tí wọ́n kò lè ṣe. Kò lè ṣe fraud. Mo ti gbọ́. Thank you so much, ma. Alright, I will be fine. Thank you. Take care. Manager. Ẹ̀yin ni mo wá rí sá. Sorry, kò sí àyè fún IOU báyìí. Ó ń ṣe ọ̀rọ̀ IOU ni mo wá bá yín sọ. Ọ̀rọ̀ tí mo wá bá yín sọ wá important. Gbogbo alẹ́ àná mọ́jú èní mi ò lè sùn mọ́jú. Tí ẹ bá wo ojú mi méjèèjì yìí ẹ máa rí pé ó wú. Due to pé mi ò lè sùn mọ́jú ló fà sá. Nínà ni. Nínà. Ṣe ni ó dàbí pé wọ́n gbá mi ní àmàláyà. It happens. Ó lè máa hallucinate. Sọ pé òun sọ pé òun ṣe project ilé ẹ lọ́wọ́. Bẹ́ẹ̀ òun rò bẹ́ẹ̀ àgbàdo táwọn carpenter kan frame kankan. Dẹ̀yìn tó bá rọrùn sùn báyìí ṣọ mọ́ ogún. Kò ṣe ilé àbí ìkọ̀kan sá. Ṣé rí deal Mr. Adelaide. Will you shut up? Mr. Adewalt. Kí ló ń ṣe ẹran? Nǹkan. Wà tó ti wọlé tó ti ń gbé sókè bí àgámẹ́lìsà tó ti sọ pé òun sùn tó ti ní wọ́n lá màmá ẹ láyà. But while you were busy collecting 5 million naira, wọn la cream ẹnu. Isn't it? Ó sùn ó di ojú ẹ méjèèjì. Ṣé máa ń lọ gbé ẹni fún kẹ́tọ́ náà lọ sí Dublin? Now, ṣé o tọ́ dé? Ṣé ká bára wa sọ? You are a fool. A big fool. Ìgbà gbé ní ọ́fíìsì ló wà. Say I'm a fool. Manager, I'm a fool, Abi. Yes! Ṣé bí mo ṣe wà ní sí. Bí mo ṣe going. I'm going straight to the chairman's office. Gbogbo kọ́tà sí ilé fi jẹ́ náà. Bí o ṣe wà ní fún mi wà, get out of my office! You see, the file, take that file to the management of the key accountant there in the science. Right now.
ìyá fún má bẹ̀nìyàn wíjọ́kíjọ́ wọ́n á dárò lójú. wọ́n ti gbọ́ nìyí ọmọ gan ni àánú ẹ ló yé mi ó yẹ bí gbọ́ dámọ̀ràn ó yẹ kó bí méjì kó tó búra. ọlọ́run fọmọ ẹgbẹ́ bàbá wa tó kọ rẹ̀ torí àánú ẹ̀ ló ń ṣe mí ibi táwa wá yìí àwa ti gbà kámú àwa ṣẹ̀ṣẹ̀ máa wá ọmọ ọdún áfíríkà náà ó lè mọ bẹ́ẹ̀ ọmọ Zaria ó lè mọ bẹ́ẹ̀ àwa ti sún gbogbo bẹ́ẹ̀ wá fídíò ọjọ́ bíbí ló kàn sí nísìnyí àwa á tún lọ anyway wọ́n ti mọ̀ nílé yín pé bí ló wà ọ̀rọ̀ kàwáyé ṣùgbọ́n ògbọ́rùn-ún àwọn èèyàn tó ń sọ̀rọ̀ fúláàtì kejì abala táwọn wà ní ti ń sọ̀rọ̀ tí wọ́n yẹn bí a ṣe ń gbọ́ ọ̀rọ̀ tí wọ́n bí a ṣe ń gbọ́ tí wọ́n lọ ń fi tí ara ẹgbẹ́ tó ń kún yùmùyùmù yẹn ọmọ bọ ọ̀rọ̀ kàwáyé ọ̀rọ̀ gúdà ọ̀rọ̀ gíga kàkàkà yà ó yà. Ó jẹ́ áńgù tí igun mẹ́rin Táyé ní abala bíi ní kò yẹ náà wọ́n ní pẹ́ gbóúnjẹ wà ó ti yẹ wàá farabalẹ̀ máa jẹ́ ni. Ṣé gẹ́fẹ̀ndẹ́ tí mo fẹ́ bí lọ wà? Ọ̀dà fọkàn ẹ balẹ̀ ibi tó rí bá dání sílà gbé ibi tó rí dá wá sílà wà yìí kò yẹ àti pé tó bá wá atmosphere bí wà pé kò sí lẹ́yìn àwọn ẹ̀fọn tó gba méjọ ẹ̀fọn jẹ́ lálẹ́ mo rí pé bó ṣe pariwo olúlu ẹ̀fọn níbi ẹsẹ̀ kẹta ẹ̀ má má lọ fọ́ Boris tó wà níbi ẹsẹ̀ kẹta bó ṣe lu ẹ̀fọn ẹ̀ ọ̀gá those are the normal things tó máa ń ṣẹlẹ̀ ń bí orí tó bá mọ̀ ọ́n kí wà kí n bí tó bá mọ̀ Jésù pé wà pé bó ṣe mọ̀ fádà kò sí ẹni tó máa disturb ẹ̀ bí àwọn tó gbọ́ tó ń sọ̀rọ̀ yìí ara wa ní abala fúláàtì tí wọ́n mọ́lé sí kó ní sanwó náà bí ló wà ó sanwó mi owó ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kẹ́ bàbá wa wà á bá gbọ́ ọwọ́ alágbọ́ lọ́wọ́ alágbọ́ bá dẹ́ ọ̀dọ̀ wá sí àṣìlá lágbọ̀n àmì oṣù sádùn lálágbọ́n sórí ayé tí èèyàn bá jẹ ayé ọba alájọkú níbi tí àwa yìí ìrònú kan sí lọ́rọ̀ tí ẹ mọ̀ ṣùgbọ́n ní kò dorí kodò ló ti yẹ irú ilé tá a fa gbùdù tí gbùdù yẹn lọ fa igbó tiwa báyìí ló ti yẹ tàbí bọ́ sí sáìdì ibi tí a wà yìí àwa kọ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ni ti yẹ bẹ́ẹ̀ tọ́lọ́ bá wá ṣe torí wá tí wà lẹ́yìn tá a jáde tí iléeṣẹ́ gbà wá padà dòun náà wọ́n gbà wá padà wọ́n lè mọ̀ fún wa ní award but wọ́n lè gbà wá padà based on our experience ti yẹ bẹ́ẹ̀ irú díì mi náà wá ṣe àmọ́ aláàdì farabalẹ̀ ní kò ní sí pé bóyá rẹ̀ ń kánjú. bẹ́ẹ̀ ni dáadé gbé ńlá kẹjáde. manager. wọ́n ló kú fara ẹ̀ ló folúwa rẹ̀ sínú ipò tó lúwa rẹ̀ wá yìí sí. manager ló bá rẹ̀ wọ́n pé ipòkípò tí a bá wà kí ni bíbélì ẹ̀ sọ fún ẹ kí ni kùránì sọ wọ́n ní ipòkípò kí ẹ̀dá bá wà láyé ká máa dúpẹ́ ni. ìjọ tẹ̀lé fi díìlì rí lọ mi mo ní mi ní trust ní o mo ní mi ní trust ní o bí n ṣerú ẹ̀ èmi kíláàkì lásánlásán kíláàkì lásánlásán. o ní interest but o ní interest nínú. ní mi ní interest gẹ́ fi mí lọ́wọ́. but o ní interest nínú. Adélájà mo kọ́kọ́ appreciate pé ẹ ti recognize call mi náà pé ẹ honour ẹ at the same time mo bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé o kú ẹ̀yọ́ Ọlọ́run pé Ọlọ́run kú ẹ̀yọ́ mo bẹ́ẹ̀ dúpẹ́ so má bínú my dear sori then madam mo rọ̀ yín náà má bínú ṣùgbọ́n ìyàwó mi má bínú bí mo ṣe ṣe níjọ́ tí wà àti the other man wá bíbá yín yẹn at least tó bá ṣe wọ náà yẹ fọ̀rọ̀ rẹ̀ wò náà at least 20 million naira bí ló ṣì ṣe rí tó bá ṣe wọ náà ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ but má bínú Adélájà mo fi ń dá ẹ lójú pé number one thing post ẹ̀ ṣì kọ̀ọ̀kan wá ó remain kò sí nǹkan tó tamper ẹ̀ that's number one. Number two again ni pé àwọn ọgbà má bínú kan tó ti wà tí máa ní kó arrange fún ẹ ṣe understand má bínú mẹ́jà pẹ̀lẹ́. ẹ ṣe jẹun. no problem. kí n má parọ́ fún mi nǹkan tẹ́ ṣe dùn mí. láti iye ọdún tí mo ti ń bá yín ṣiṣẹ́ kẹ́ má lè gbẹ̀rí mi jẹ́ kẹ́ má lè sọ pé Délájà ló ṣe léyìí Délájà kan ló ṣe léyìí ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi chairman
Mo fẹ́ kẹ́ mọ̀ kinní kan pé wíwá mi sí bíbá ilé ni ọlá ìyàwó mi ni o. Ọlá ìyàwó mi. O tún ṣe ìbínú nìyẹn, o tún ṣe ìbínú. No, mi ò bínú. Tí n bá ń bínú mi ni wá bíbá. Téèyàn bá bínú bígbà téèyàn ò mọ̀ọ́re ni níbi tọ́rọ̀ dé dúró yìí. Ó tiẹ̀ sì kọ́kọ́ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gan-an tó fojú àṣebí hàn. Ká lójú àṣebí ò tí hàn tí náà ń kọ́. Wàá ìwà ń bẹ̀ yẹn kò ń ṣèmí náà policy company ní policy ilé establishment nìyẹn, you understand? Yeah. Now, then you know, I'm just trying to tell you pé you are welcome back. Má o ní láti ṣẹ̀ṣẹ̀ tún máa àárọ̀ la you are welcome. My dear, ẹ ká máa lọ. Àbí oṣù ní nǹkan tó tún fẹ́ gbà mí báyìí. Wà ní sáré. Ìyàwó mi, ó dàbí pé Adélájà ṣe ìbínú. Àtọ́ ọ̀sán, ẹ wo, ẹ ti ṣe jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ fún èyí tó ṣẹlẹ̀ náà. Ó lóun ti ẹ̀ṣẹ̀ kọ́kọ́ kó yọ́nú èyí tó wà nípa ìtẹ̀bàsọ. A máa get back sí i. Bẹ́ẹ̀ ni, sir. Thank you very much, sir. Okay. At least conscience ní tiẹ̀ ṣe ó kọ́kọ́ ti clear náà pé nǹkan èèyàn sáà ní sọnù kó má wá. Yẹ́rà sá, jọ̀wọ́. Mo kàn ní kí n sọ fún yín pé mọ́tò ti bí yẹn ti ní fault. Highlander yẹn la lè gbé jáde. So a dẹ̀ ti set ẹ̀yìn là ń dúró dé. Sorry, èyíkéyìí tó bá lè jáde, no problem. Just arrange any car and please go. A ti ṣetán sá. I'll join you. Nothing big deal, but Asha àti settle it, Sha, àti wọ́n jù ẹ̀. My dear, wọ́n jẹ́ pàrọ̀ fún mi. Experience bẹ́ẹ̀ ò dáa. Ọ̀nà páànù sí mi lára. Ó ṣe máa sọ fún ẹ pẹ̀lú condition ẹ tí mo dẹ̀ wọ́n bó ṣe máa ń ronú. Ó ìyẹn ti lọ ká ṣàdúpẹ́ lọ́wọ́ náà. Let's go inside, Joe. Let's have a jókòó náà. Mo fẹ́ sáré fi nǹkan. Jókòó dé. Ó kún ẹ̀ ó dẹ̀ fa kọ sí ní ìyẹn jàre. Mo ń bọ̀. Yeah, mo ń bọ̀ dé. So that ó lá idea kan tí mo fẹ́ share pẹ̀lú ẹ. And I'm sure wà like it. So, what is it? Thank you, dear. Ṣùgbọ́n pé mọ́tò mi tó wà ń ta ẹ̀. Sorry, dear, mọ́tò wà improve the buy. Èmi wò pé tí màá fi jókòó lásán sílé tí màá wà lórí system all the time pé mò ń wáṣẹ́. Èmi wò pé bóyá kí n ra fi mọ́tò yẹn ń ṣe kí n kọ́ra máa fi kí n máa fi mo fẹ́ sọ́nà kí n máa fi ṣe kábúkábú. I mean, kí n máa fi ṣe transportation, kí n máa fi gbé àwọn èèyàn at least owó a máa wọlé láti bẹ̀. Ìtí mo kàn máa fi jókòó sílé lásán dẹ̀ mọ́ condition tó wà. Àbí kí ló fi òde à? Kí ló dé tòrò rẹ̀ pin? Kí ló dé tòrò rẹ̀ pin? Òkèlè gbígbẹ. Pẹ̀lú sùúrù. Ṣé ìwọ mọ̀ pé ó sàn ju wàrà tó kún fún ìnira lọ? Yeah. I'm not in support. Because odidi ìwọ. Ṣé mo ní ẹ lára ni? Ṣé mo ń complain ni? Ní sùúrù ọ̀rẹ́ ti yé mi. Nítorí pé àwọn companies tó submit CVs ẹ̀ sí, wọ́n
respond, right? Reason tó fi ronú kó máa fi mọ́tò ṣe kábúkábú ni. Odidi ọkọ èmi, Adésọlá Ṣàkẹ́. Ọkọ mi ṣe kábúkábú. God forbid. My dear, what I pay get kini wrong. Mi ò ní ever support ẹ ní ayé yìí tí Jésù àfidé mi ò lè ever support irú ẹ. Kì í ṣe kó máa lọ sí ọjà máa gbé àwọn èèyàn. No, mo máa package ara mi. I said no. I'm not in support. What are you telling me? I will never be in support. Mi ò mọ ẹni yẹn. Jésù ò lè sọ̀kalẹ̀ kó ní kí n support ẹ. I can never support it. My no is no. Capital N-O. Period. Èmi ọkọ mi. Transport. Transport ni kọ́kọ́. Inter-house sport ni. I will never be in support. I can never be in support. That's it. Wọ́n fi lọ mí mọ́ o. Wọ́n fi lọ mí mọ́. Yes, boss. Ẹ jẹ́ ká lọ sùn. Kabu. No, sọ fún mi 100 times. My answer will be no. Yes, No. Capital N-O. She won't listen to me. Mo ti try láti convince ẹ kò budge. Ṣé ó fẹ́ kí n máa jókòó sílé lásán ni? Mi ò lè jókòó sílé, ọkùnrin ni mí. Company tí mo bá ṣiṣẹ́ láìmọye ọdún báyẹn tí wọn ò dé trust mi. Mi ò lè padà síbẹ̀ yẹn ṣiṣẹ́ mọ́. No, èmi náà advice kò padà lọ sí irú company yẹn mọ́. Company tó bá wọn build bẹ́ẹ̀ yẹn tán dé trust ẹ̀ mi lè ever advice ẹ̀ kò padà lọ́bẹ̀. Bó ṣe rí ọ̀rọ̀ Desola, ìwọ náà ti mọ̀ ọ̀wẹ́ dáadáa. Don't worry, I'll talk to her. You know I can handle my sister well. Wọlé jàre. Drop. Ẹ káàsán bó lẹ lọ. Airport. 2,000 naira. 1,000. No. Tẹ́ bá ń lọ ẹjọ́ ẹgbẹ́ ni ẹjọ́. Ó yẹ wọlé. Ẹ ṣé. Ṣe mọ́tò ìwà ẹ̀. Ní òru yìí, ìjọ torí ọ̀nà kí ló ṣe mọ́tò ilẹ̀ inú sìn? Kí ló ṣe mọ́tò báyìí? Ìjọ tó lọ́yìn wà bínú wa bátìrì ẹ̀ ló yọ. Mo dáhùn lóògùn yìí torí Ọlọ́run ṣé ìpè bí táwọn àìgán dangerous ní báyìí. Mo máa solve problem ẹ̀ ń sìn wa. Nígbà tá à ń pè láti ẹ̀kọ́ gan tó ń engage yìí. Ẹjọ́ tó lọ́wọ́ wà fún díẹ̀. Ọlọ́run aṣáájú ẹ̀sán nù mí lálẹ́ yìí. Hello Desola. Hello aunty. Báwo ni? Ẹ má sọ fún mi pé ti dé Nàìjíríà o. Mo ṣe ń dé náà lélẹ̀ mo ní pé kí n pẹ́. Mo ti ń lọ sí hòtẹ́ẹ̀lì tí máa sùn níbọ̀ mọ́tò tó kàn gbé mi kàn dákú sójú ọ̀nà nínú gbóbíbá ìlà wa. Driver yẹn wà ń bẹ̀ ó ń ṣe nǹkan lọ́wọ́ ó ń ṣàǹṣe lọ́wọ́ ó ń chẹ́kẹ̀. Mo ní believe pé máa ṣiṣẹ́. Aunty ẹ fọkọ big time. Ẹ dẹ̀ promise mi pé lèmi lẹ máa dé sí. Ẹ má wọrí mo máa rẹ títí weekend mo ṣáà máa rẹ. Mo kàn ní kí ọkàn wà rí àìpé mo ti dé ni o mo ṣẹ̀ṣẹ̀ ń láǹdì náà mo ṣe ni pé kí n pè ẹ́. Weekend ẹ̀yin after tẹ bá ti á gbogbo nǹkan tẹ kó wá tán àbí tán ti hijack tẹ mú wá fún mi ìgbà ẹlẹ́ṣẹ̀ máa wá bá mi àbí. No wàhálà má máa retí yín o. Ẹ ṣáà má pẹ́ débí because mo máa ní láti ṣe very delicious meal fún yín. Ṣé ti gbọ́? Má wọrí màá rí ẹ ṣáà pray fún mi kí n dó tẹ̀ yín láyọ̀ ni. Love you. Bye. Okay. Aunty wèrèwèrè wọn ti pọ̀ jù. Mo ti expect. Ṣé kò tí gbọ́ ní báyìí torí Ọlọ́run? Hello darling. Hello. Where are you? Oh my dear Jotoro, ma join in sin. Ibo lo wà? Oh wa go ni ilẹ̀ ti ṣú now. Mo kò sáré fẹ́ drop customer mi kan sí ìsàlẹ̀ ńbẹ̀ ni.
Wo dáhùn jọ mo ti ṣóúnjẹ tó yẹ kí n ti sùn ṣàmọ condition tó fi mí lẹ́sìn tó ń fòrú rìn. Wọ́n máa bọ̀ ń lé jọ oúnjẹ ti ṣe tán. Lágbára Ọlọ́run máa jẹ́ ní ìsìn. Ìyàwó ṣe dẹ̀. Àǹtí ẹ jókòó, ó ti ready. The start ẹ̀ wò kátẹ̀ wò bóyá ó down. Ibi tá a wà yìí dangerous now. Ẹ wọlé ó kúrò lẹ́yìn. Makasha tẹ̀ débi tí àwọn olóyún important. Wait! No, yeah, wait. What did they worry you? Yeah, come from here. Hey! Back here! You can't run. Search everywhere. How you doing now? Why did they stop? Why you don't want to yeah, go. You okay? This one is here, taxi driver. Everything complete. Hey! Back it up! Go check him. Confront. Let it confront. Hey, confront. Hey, stop there. Where did they worry you? Where did they go? Ṣé ìwọ ẹ̀yin máa mọ̀ mí bí báyìí ni? Ilé mi nìyẹn náà. Oga, hey, why you no wan stop before? Why we stop you? Why you no wan stop this car? Bàálẹ̀ search everywhere. Ilé mi nìyẹn náà. Ṣé wọ́n ló fi ábí ni? Ṣé wọ́n máa ló mọ̀ mí? You don start life, dey try duty, dey sell bill olemi olemi. No mind down. Wetin be olemi? Chidi, you know am? Yeah, I don't know this system man o. Wetin you get for boot? Useless human being. Kò sí nǹkan lẹ́yìn. I say search everywhere. Go open your boot. Oya, go open your boot, my friend. Ẹ máa ṣakọ ọjà. Àkọ́tí ò ní bá ẹ débi kankan. Làásìbò ti fúnjà. Orí bó ṣe rí. Hey! Wetin dey here? Wetin be this? That's why you do the other time when you run. We know you. We don sabi you well well. Kò sí nǹkan lẹ́yìn boot. Wetin dey inside? Woman tí mo lọ drop bẹ́ẹ̀ ẹ̀sìn ló ní báàgì ó gbàgbé ẹ̀ ni. See this time of the day wetin woman bag dey find for your inside your car. Abi o ya open am. Kí ló wà ńbẹ̀? Wo. Wetin? Oga. Oya gbé. Na see bit oga. Oya. Na go back. Mo explain fún pé mo lọ drop ẹnìkan níbẹ̀. This man is a criminal. You are a criminal. See. You, this night, you dey carry bag. Oyin ara. Mi ò sọ̀lẹ̀ alápẹ̀lẹ̀ lọ́lẹ̀. Don't dey talk to me like that. Wọ́n ní mi ò sọ̀lẹ̀. Shut up there. I dey talk. If dey embarrass yourself, na police you dey talk to like that. Na implication if you no know. Wetin you know sef, na that to thief. You know am? We wey go for no thief. This one na thief na. Na criminal that's what they do. Useless human being. Idiot. Yes, I talk am. Your embarrassment wo lele. You dey implicate yourself. You be thief, criminal, idiot. Kí ló dé tí mo fi jólè? Na me dey talk to like that. I be police. Tembele kú mewu, ó mewu lónìí ọ̀tá ní kíkọ́ àti babalaba ń sọ̀rọ̀ ẹ̀ kò fi sọ̀rọ̀ ẹ̀ òkété. Káràngbà ẹni níṣẹ́, ó yájú kágbàlagbà òfìrà rẹ̀ sí pọ̀ lọ. Àti bàbá múnimì tí sọba ẹyẹ láàrin ìgbẹ́. Amúnimì ọba ẹyẹ, amúnimì ìwà rèé, amúnimì ọba ẹyẹ. Fìgbà tẹ́ ṣíkú sórí eré. Ọlọ́run ọba má ní jẹ́ ká síbi àti wá ohun tí a máa jẹ.
Lílàjà kọ́ yẹn. Gẹ́gẹ́ bí orúkọ tí ẹ fi ránṣẹ́ tẹ́ ní kí n ṣe àyẹ̀wò lórí ẹ̀, mo ti ṣe àyẹ̀wò náà fínífíní ṣùgbọ́n ò lè fẹ́ra wọn. Bàbá ọkọ mi ọ̀rọ̀ yìí owó ta kókó díẹ̀ lájà báwo ni báwo la ṣe ṣe. Dádì, orúkọ tí ọmọbìnrin tí mo fún màmí bí kọ́ bá mi fún yín kẹ́ bá mi òun lẹ́ ń sọ yìí. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ bàbá ọkọ mi ṣé kò sí àtúnṣe kankan tẹ́lẹ̀ bá wa ṣe sí ọ̀rọ̀ yìí. Àtúnṣe wà. Àtúnṣe tá a lè ṣe ni pé tó bá di ọjọ́ ìgbéyàwó mo mọ̀ pé láwọn ń lọ síbi kan à ń lọ sọ nímú àti kí wọ́n máa bọ̀ àtọkọ àtìyàwó sí Òṣogbo lálẹ́ ìjọ náà. Ibí láti wá ṣe àṣepé iṣẹ́ tí ó fún ọ láàyè láti lè fẹ́ra wọn. Lájà ọ̀rọ̀ ló gbọ́ yìí o. Àwọn ìgbówó tó ń sọ ìmọ̀ alẹ́ díẹ̀ lálẹ́ ìgbéyàwó. Bẹ́ẹ̀ni. Ọjọ́ honeymoon. Bẹ́ẹ̀ni. Alẹ́ ọjọ́ ìgbéyàwó. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé àwa gan ti jẹ́ kó pẹ́jọ́ ká tó wá yí ọ̀rọ̀ yìí wò ni. Kálá ti jẹ́wò láti lè pèpè ní. Ó ṣeé ṣe kán ní kẹ́ wọ́n fẹ́ra yín rárá. Mo ti gbọ́ yín màmí. But daddy, tí a bá wá kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sá? Ó léwu o, má dán wò ó. Tó o bá dán wò, ewu wà ń bẹ o. Ọgbọ̀n yín má ṣe pínrín-pínrín. Lájà ṣó ti gbọ́. Kí la fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ìbáyìí? Mo ti gbọ́ màmí. Lájà ìwọ sọ fẹ́mi pé o ti gbọ́ ìwọ ṣé mi ò mọ̀ ẹ́ ni ṣé mi kọ́ ni mo bí ẹ ni. Màmí mo ti gbọ́. Ṣé mi lè máa lọ sà? Ojú bá ń lọ. Ọlọ́run àjẹ́ màá rí yín bá sà. Dúró ìwọ ni mò ń bá wí. Màá lè ta màmí. Lájà. Bàbá ọkọ mi ẹ fi ọkàn yín balẹ̀ ṣe rí gbogbo tọ́lọ́run ṣe fún mi pátápátá láyé ni mo dún kápá ẹ̀ àṣebọ́ ọmọ mi ni èmi ni mo bí mi ò gbà tán ṣe rí lọ́jọ́ alẹ́ ọ ni mo yẹn èmi òun ìyàwó àjọ máa débi ni. Tọ́ba tán. A máa débi ẹ̀jẹ̀ fọkàn. Ẹ máa bọ̀ l'Óṣogbo. Kọ́lọ́ máa pa mí kó tó dijọ́ náà ṣùgbọ́n èmi ni mo bí. Ẹ ṣe àdúpẹ́. Ọlọ́run bá o. Ẹ pẹ̀ fún wa. Àjèrè rẹ̀. A máa rí i bá o. Ẹ ṣeun. Ẹ ṣe o. Ẹ ṣeun. Tẹ̀m̀bẹ̀lẹ̀kú mewu ó mewu lónìí o tàì mewu kọ́ adébábálábà ń tí sọ̀rẹ́ ẹ̀kùn tí sọ̀rẹ́ òkété tẹ̀m̀bẹ̀lẹ̀kú mewu ó mewu lónìí o tàì mewu kọ́ káràngbà ẹni níṣẹ́ ó yájú kágbàlagbà ó fira rẹ̀ sí kọ̀ lọ adébábá múnimì tí sọba ẹyẹ láàrin ìgbẹ́ amúnimì ọba ẹyẹ amúnimì wárìé amúnimì ọba ẹyẹ. Ajá tí mo wí lọ́ràn tí ò bá gbọ́ ó dájá ẹlẹ́gbára àgbòmọ̀mọ̀ tí mo wí lọ́ràn tí ò gbà ó dàgbò ó mọ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tí mo bá wí lọ́ràn tí ò bá fẹ́ ẹjọ́ ẹ̀ sí bó bá ti lè ṣe ni kó máa ṣe òun ní ọ̀fọ̀wọ́ àgárè bomi mu mo sì wí tó o. Ọkọ mi kí ló ṣẹlẹ̀? Switched off? Second line.
mi ò rọ́kọ mi. Ẹ bá mi try number is switched off. Kò kí rìn báyìí. Okay, mo ti gbọ́. What happened? Wàhálà ti wà. Kí ni wàhálà tó wà? Mi ò rí Delaja látànà, Delaja wọlé wá sùn. Delaja ń ṣọmọ kékeré náà. Ó ti pè mí earlier like 10 o'clock. Pé òun ti close by. And since then I've been trying his number, switched off. Sorry, earlier like 10 o'clock? Yes. Stop panicking. I'm worried. Stop being worried. Sorry, Bisola, show come on. Ẹ bá mi kíra fún màmá mi. Òrìṣà bí ìyá o. Hello? Yes, Mrs. Delaja. Who am I speaking with, please? Dr. Adunla? General Hospital? Ẹ jọ̀ọ́, kí ló ń ṣẹlẹ̀? Ọkọ mi. Kí ló ṣe ọkọ mi? Oh, okay. I will be there. Relax. Mr. Delaja. So sorry, we lost your husband. Hey, doctor! Yes, we lost your husband. Doctor, kí ló ṣẹlẹ̀? Mami. Olówó orí mi ọkọ mi. Gbogbo nǹkan tẹ́ sọ pátápátá lóye mi. Ṣé ẹ pé generation tèmi mi ò believe in gbogbo nǹkan tẹ́ sọ yìí. But bẹ́ẹ̀ sọ́nsìn kò sí wàhálà mọ́. Gbogbo fetish things yẹn mi ò ká fún. Ẹlẹ́dàá mi, níbo ni kí n ti bẹ̀rẹ̀? Bó mo ṣe fẹ́ ṣe ní ayé mi? Làjà bá tèmi jẹ́. Mo wí mo fọ̀ mo sọ fún Làjà. Mo ní kí Làjà ó gbọ́rọ̀ sí mi lẹ́nu, Làjà ò gbọ́. Agídí tí bàbá Làjà fi rárá rẹ̀ sọ́rùn alákejì náà ni Làjà tún lò. Làjà fàyè mi jẹ́, ta ni mo pè ní mo mọ̀ fẹ́ wọ̀? Ọlọ́run mo ní mo fẹ́ wọ̀, mo fẹ́ sábà. Tí Làjà wá sọ mí sí kólóbó, Làjà sọ mí dìyà jẹ. Ibo mo fẹ́ wọ̀ tí wọ́n ní pé mi mọ̀ pa Làjà báyìí. Bó mo ṣe fẹ́ ṣe? Làjà, ẹ gbà mí. Ẹ̀yin abiyamọ ẹ gbà mí. Ráyé mi báyìí. Bọ́lá kí n ti bẹ̀rẹ̀. Ẹ̀rọ kù sáyé mi. Bọ́lá kí n wọ́kọ̀ mi sí. Àwọn kan tó ṣe fún mi. Do I really deserve this? It's okay. Stop crying. In fact, I'm short of words. God will be with you. Please stop crying. It's a big loss. It's okay. Sis. Desola. Look at me. Desola. I can't hear you. It's alright. It's okay. It's okay. It's okay. Desola.
Sis, mo promise ẹ pé gbogbo àwọn tó bá ṣe iṣẹ́ yìí shall be brought to book. Please. You never bring back my husband. Oh God. You never bring back my husband. I can't hear you. It's alright. It's okay. It's okay. It's okay. It's okay. See. It's okay. Ọ̀gá mi sir. Ẹ dẹ̀ kú support yín gbogbo gbà. Ṣé ẹ bínú pé mo ti ń dá yín láàmú? No, not at all. Mo ti ṣèlérí láti ilẹ̀ gbogbo béèrè tẹ́ bá ní láti béèrè tó ní ṣe pẹ̀lú jurisdiction wa ní divisional headquarters yìí. Be very sure kó máa fún yín ní answer yín. Thank you sir. Ọ̀gá mi, jurisdiction yín ni Iriakari. Iriakari. Jurisdiction yín ni tèmi náà mọ̀. Máa fẹ́ mọ àwọn ọlọ́pàá tí wọ́n ṣe stop and search ń bẹ̀ lánàá. Really? Òótọ́ ni nǹkan tẹ́ sọ. Àwọn kan wà ń bẹ̀ lánàá. I think you need to see the DCO. All right, sir. Ṣọ̀nkó ló máa ní àwọn records. Mo ń fẹ́ permission yín kí n tó ṣe yẹn ni. Just go ahead. Thank you. Ẹ ṣé gan sir. Yeah, welcome my brother. God bless you. Officer Chidebere Johnson. Yes, sir. Officer Ikumapaye Oguntade. Yes, sir. Officer Adenrile Edo. Sir. And what's that your name again? Sean, sir. Officer Lanre Oremuyiwa, sir. Officer Lanre Oremuyiwa. Yes. Good. Ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ ṣiṣẹ́ stop and search ní Iriakari lánàá. Yes, sir. Good. Officer Chidebere. Yes, sir. One of your button is missing. What happened? Owambe. Owambo. Oh, ó ti já sọnù. Yes, sir. Your button is missing. Sorry, sir. Officer Ikumapaye Oguntade. Yes, sir. Káàdì ìdánimọ̀ tí MPF fún wa. Irú ẹ̀ ló wà lára yín àbí? Yes, sir. Ṣé mo lè rí tàwọn tó kù? Officer Chidi. Yes, sir. Where you on? Ó gbàgbé for house this morning when I dey come work. Again? Sorry, sir. Officer Chidebere Johnson. Yes, sir. Èyí tó gbàgbé for house. Ṣé kìí ṣòro? Chineke me. Make us sir. You dey craze? Sorry, sir. You wan collect am? Make you chew am for mouth. You wan collect am? Ọ̀gá. Káàdì ìdánimọ̀ yín ni mo mú níbi tí wọ́n ti pa Adélájà Ọlálérè lánàá. Pẹ̀lú missing button tó ní logo MPF. Look at the very well. Kí ni nǹkan tí ẹ rí tí ẹ fi pa ọ̀gbẹ́ni Adélájà? Kò ṣe mí nìkan ló pa fún wa náà. Ọjọ́ tí màá lọ bọ̀ láti ibi iṣẹ́. Ikọ́ bring a car on the past line, we call stop her for where we dey search. Àwa bí pé mo ló lọ fún ilé ọjà ọjọ́ náà. Wọ́n sọ pé ṣé òkú àwọn mọ̀ fún àdúgbò ni pé ṣe bí òun lọ sí ilé fún ni. A sọ pé ilé wo ló lọ fún. Because will search everywhere. And as we call the take search the place, we open the boot. Bó ṣe ṣí boot náà kò sí kankan tó wà fún boot. Ó wá ṣí fún ìlú mọ́tò náà. Bá ṣe rí báàgì obìnrin náà tó wà fún ìlú mọ́tò. Àwa wo ló fún ìlú báàgì náà bá ṣe rí ìlú báàgì náà. Aṣọ owó ló wà fún báàgì. Owó pọ̀ púpọ̀ nínú báàgì náà ní ọjọ́ tí a sọ náà.
ọ̀gá tó wà ní duty èmi ò tẹ́ bọ̀ wá lọ wá drag fún mi pé ṣe bó mọ̀ fún mi ó mọ̀ fún mi sọ pé I don't know am I don't know the man na so the oga just I don't know wetin just happen na so they just shoot her for back I no be shoot her the man come dey hold me as in dey hold me like this dey make wọn pọ̀ to fi já fún id card náà kó ló kó bá mi tó fi dé fún ibi ọ̀gá. So you dey tell me say no be you kill the guy. No be me killer God Chineke no be me killer. So you guys killed the guy because of the money. No be me killer. But the purpose wey dem take kill her like because of that money. And the money no even reach my hand when they suffer for it. It's okay. Who kill her? You know fit talk. Who kill her? Yeah. If I just Larry like killer. Sergeant Larry. Like killer. So where the money now? I don't even know how to take waka. I don't reach my hand. They don't give you your own share. They don't give me anything. Only back to my house. You tell me lie, Abi. No, they lie. So why you guys can't kill the guy? No baby killer. I don't tell the real fight. The thing when they behind this told me that I don't know anything. No baby killer. No baby killer. Madam, kí Ọlọ́run kó forí jì olóògbé kó tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀ kí ó dẹ̀ máa jẹ́ káwa náà fọjọ́ lọ́jọ́ lọ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan èèyàn lè má rí kàńdá nínú rẹ̀ sí in every 12 there must be a Judas kẹ̀kẹ́ wá wo bí àṣepọ̀ tó nídìí iṣẹ́ wa àárí àwọn kàńdá kọ̀ọ̀kan àdúrà wa ni wípé a ní rìn lọ́jọ́ tí ebi bá máa pọ̀ náà. Yeah, so far so good. Iṣẹ́ ti lọ, owó dẹ̀ ti tẹ̀ wọ́n. Ẹ kú rọ̀jú. Oh, that's good. Yes, sir. That's good. Ẹ jẹ́ bá mi bye. So how are you doing? I'm fine, thank you, sir. Ọ̀gá, ilé Chidi Johnson, ibẹ̀ láti rí báàgì. Ohun kọ̀ọ̀kan tí a rí retrieve ń bẹ̀yìn. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó sọ máa kó àánú ẹ̀. Àbá kankan bẹ̀. Empty bag lárí. Ṣùgbọ́n jẹ́wọ́. That's very wípé inú mọ́tò Adélájà tí ìkànnì wọn yẹ̀bọ̀ pa. Inú mẹ́tẹ̀ làwọn ti gba báàgì. Excuse me, sir. Báàgì tí mo wò ó jọ báàgì mi o. How? Tẹ́tí tó gbé mi ní airport lọ́jọ́ tí mo wọ Nàìjíríà, ìwé ìlú gbàgbé báàgì yìí sí. Okay, kí ni ẹ̀rí tí ẹni fi hàn wá lẹ́yìn lẹ́nu báàgì? Complimentary card mi wà bẹ́ẹ̀. Then mo ní Nigeria SIM card nínú ẹ̀ tí máa wọ Nàìjíríà tí mo máa fi mí kọ́. Tó o bá ti dànù tí mo dẹ̀ sọ pé ibi tó wà mo ní débẹ̀. Let's give her the chance. What I'm concerned about now, has she reported that she lost something or something? Yes, I did. Then. Okay. Ọ̀gá kò lè má wáyé bẹ́ẹ̀. A máa ní àwọn bad eggs láàrin wa. Yes. This is Nigeria SIM card yẹn ni. Ọ̀gá, Nigeria SIM card lè lè lọ́tí. So definitely ọwọ́ ẹ̀yin gangan lẹ ní báàgì lóòótọ́. Bẹ́ẹ̀ that means pé ọpẹ́ ló gbé mi níjọ́ tí mo wọ Nàìjíríà gangan. Madam, Ọlọ́run ló máa rọ̀ yín lójú ẹ má sunkún mà ẹ má sunkún èyí tó le jù ń bẹ̀ òun ni iléeṣẹ́ ọlọ́pàá ti gbé gbèsè lé lórí yẹn mo dẹ̀ promise yín pé ìyà tó tọ́ sí wọn lè bọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n máa jẹ ìyà wọn tó dẹ̀ máa fi wọ́n jófin
but àtọrọ ìdáríjì àti àforíjì lọ́wọ́ yín lórúkọ iléeṣẹ́ ọlọ́pàá. Then ju gbogbo ẹ lọ, I am really very grateful. Oh no sir, I'm just doing my job sir. Because bíbẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́ṣẹ̀ ò bá kàn lọ láì jìyà ẹ̀ṣẹ̀ ni. Thank you so much. You're welcome, sir. Because ẹrù tó tóbi lẹ gbé kúrò lórí divisional headquarter mi and as DPO èmi gangan fúnra mi. Àti MPF pátápátá sir. God bless you. Amen sir. Ẹ pẹ̀lẹ́ madam. It's okay. Ẹ pẹ̀lẹ́. Oh, my beautiful girl. What? So ti kúnlẹ̀ kí ìyá ọkọ. Rárá o. Wọ́n ti kúnlẹ̀. Má gbé yẹn wá o. Kí máa kúnlẹ̀ fún bébì mi. No, wá láti kúnlẹ̀ kí ilẹ̀ Yorùbá la wà o. Ìyá ọkọ ẹ̀ ni. Èmi ò ń ṣe bébì mọ́ o. Mo ti di ọkọ yín sìn, so mo decide. Ẹ má fi kúnlẹ̀ pa mí mo yọ̀ǹda yín. Mo ti yọ̀ǹda yín. Ẹni àwọn gbé. Ebi ń pa èmi o. Ẹ̀yin tẹ́ ẹ sọ fún mi pé ń bọ̀. Mo fẹ́ fi surprise ẹ ni. O ṣàfẹ́ sọ mi lẹ́nu. O sọ fún àbúrò yín sìn wípé mo máa fi ibi pẹ́ ènìyàn. No now. Béèrè lọ́wọ́ ẹ̀ pé bó la ti ń bọ̀. Kò ń ṣe ilé la ti ń bọ̀ náà. Mo dẹ̀ ti kò yẹ kó ibi tí máa pa mí nìyí. Ìgbà tó bá máa wá jẹun sùn kékeré ló máa jẹ torí mo ṣe máa ṣe ń jẹ fún ẹ tá a bá délé. Ẹ ṣáà ń bẹ́ẹ̀ bọ́ mi jowú. Mo máa jowú o. Ẹgbẹ́ mọ̀ wọlé jẹ́ kí mi lọ ṣoúnjẹ. Ẹ ṣáà ti bẹ́ẹ̀ mi kówó wá ṣá. Agbára náà ka ẹ̀. Ó dẹ̀ dúró náà mo fẹ́ surprise ẹ̀yin méjèèjì. Ẹ má ṣe oúnjẹ fún mi. Ẹ jẹ́ kí mi àti Adélájà kékeré ká lọ ṣe oúnjẹ fẹ́yìn méjèèjì. Wọ́n lè release àwọn méjèèjì. How come tí wọ́n pa wá pẹ̀lú àwọn ọ́fíìsà yòókù? So they be. That's why person get to die like chicken. They just kill them like that. Hey, wọ́n! Hey! Tó fẹ́ àpá. Tí bá nìkan yà mí lẹ́nu, ó yà mí lẹ́nu. Surprise. You go surprise you now. See, that release with the release us. Now my uncle, Maxwell. Who be Maxwell? My uncle, commissioner of police. Konkini? Yes, sir. Ìdè craze. Orí ẹ̀ ò pé, kò pé rárá. Báyìí máa sọ pé èèyàn bíi tiwa báyìí ló release wọ. Kó máa sọ pé èèyàn kan. Ọpẹ́lọpẹ́ èèyàn kan tí Ọlọ́run dá. Ìyá mi. Tó lọ sórí òkè fún 40 days and 40 nights tó gbàwẹ̀ tó gbàdúrà. See your man, I say Yoruba. Now so na be now mouth na yami. Why yami no come when they learn this thing? My brother go there, go and learn, see me then comot us. No see this thing wey we do na to kill. No be say they just arrange their comot us there wey dem come go kill the 2 officers wey remain for this case. Kò tí ó mọ̀ rí. Sórí àwọn spirit ńgbà tí wọ́n bá ń gbàdúrà ó máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn ni. Orí òkè tí ìyá mi wà yẹn ó ń ṣe prayer spirit àwọn màlẹ́kà yẹn ló kó sínú commissioner tí wọ́n ń pè pé web ló fi lè ṣiṣẹ́ tó ṣe yìí náà so wọ́n méjì wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ni. Like your mama pray I go meet myself. No know anything.
Move forget that one. I just want to tell you something. Officer Larry, I'm not aware of calling. Mi ò mọ iye ìgbà tó pè mí o. Mi ti mọ iye ìgbà tó pè mí. Mo ṣe fún iṣẹ́ ọlọ́pàá mọ́. Kí ló mean by that? O ṣiṣẹ́ ọlọ́pàá mọ́. Mi ò ṣe fún iṣẹ́ ọlọ́pàá mọ́. Iṣẹ́ wo ló wá fẹ́ ṣe tó bá ṣiṣẹ́ ọlọ́pàá? What plenty now? Why they talk like this? See, why they talk like that? What plenty? Wetin dey there be say una Yoruba na mouth na get. No be we, na we dey fit do na we. Well, Ajokuta mamu mi ni ọmọ Yibo ni. Bí a tó bá lọ sí Ládìpọ̀ àbí Alaba International, wọ́n máa ta àwọn party mọ́tò. At least iṣẹ́ tẹ̀yìn Yibo mọ́ nìyẹn. Don't talk with that. Na only that one be work. Na Igbo na make this country dey survive. We get plenty work. Even when you go Alaba International now, where you dey wey be say no go see Igbo guy, na we dey arrange am, na we know the arrangement. Pass on that. I will advise you. Jẹ́ àṣìṣe ọlọ́pàá yìí. Tábà ṣiṣẹ́ ọlọ́pàá yìí for the meantime, tá dẹ̀ ṣiṣẹ́ kárakára, tá dáàbò bo àwọn ará ìlú. Wọ́n máa promote wa. Gbogbo entitlement wa tí wọ́n ti seize, wọ́n máa fún wa padà. Wọ́n máa promote wa. Jẹ́ àìṣiṣẹ́ yìí. Ọdún Òṣogbo tí wọ́n gbé wa wá yìí kò fi bẹ́ẹ̀ sí nǹkankan. Adé màmá ni ìyá màmá ṣe àwọn little thing tàbí màmá fi jẹun. If you know say make we continue am, as you say dem go increase our mind, dem go promote us. That promotion no be the thing wey dey my mind now. Because that people wey dem kill, know say me, my mind no too dey carry things like that. I dey fear am. If you see this thing on my chest, like big dey do since that the way dem kill those 2 officers. So we no go do am, and you say go comot one. Even say you go do undertaking for me. Ọmọ Yibo, wọ́n níbi tó bá lè là ń bọ̀ ọmọkùnrin. We'll see what we can do about that. We'll jẹ́ ká máa lọ, ká tẹ̀ lọ Jamala. Inú sẹ́ta wà láti jẹ́ lọ Jamala dúdú ká gbádùn ara wa. A dúpẹ́ fọ́lọ́run wípé wọ́n pa wá pẹ̀lú àwọn yòókù. Tó ń dárúkọ commissioner. Officer. Officer Chizi. Giri, that's why me. Ọ̀rẹ́ inú ìṣe. Aláàbọ̀ ògo. Ìjà fi ṣe wò. Officer, orí burúkú òdo yọba ẹ̀. Máa fi ìbọn fọ́ orí ẹ̀ dànù. You can't play with this now. You can't play with this. That play dey tough o. Dey tough o. But I'm not saying na you don't tell anything now. Oya, lọ bẹ gbàgbé ẹ̀. Go gbà fúbọ̀. I no fit gbà for here. Ibi. You are fucking moving them. I'm fucking funny again. I'm scared. Freeze waiting.
go flow. I'm sorry. I'm sorry. ìpalẹ̀pin tọ́lọ́hún bá sọ pé kò pin ìpalẹ̀pin tọ́lọ́hún bá sọ pé kò pin ìgbìyànjú ọlọ́hun lè sọ pé kó tán àmọ́ ṣá ọlọ́hun ló mọ ohun tó dà fáyé wa ká má ṣe bànújẹ́ ọlọ́hun ló níwọ̀n jùlọ. ẹ ò fẹ́ kó lé lárí ẹ ò fẹ́ kó débi tó ń lọ ìran àlégbà ó pín sọ́nà igba lára wọn làlágbà tó ń jayé gbangba táwa ló mọ ohun tó fàájà wọn tí wọ́n fi pín sọ́tọ̀ ọlọ́run nìkan ló ní mọ̀ jùlọ lórí ayé wa. ìpalẹ̀pin tọ́lọ́hún bá sọ pé kò pin ìpalẹ̀pin tọ́lọ́hún bá sọ pé kò pin ìgbìyànjú ọlọ́hun lè sọ pé kó tán ìgbìyànjú ọlọ́hun lè sọ pé kó tán àmọ́ ṣá ọlọ́hun ló mọ ohun tó dà fáyé wa ká má ṣe bànújẹ́ ọlọ́hun ló níwọ̀n jùlọ. bí ìrìn àjò ẹ̀dá bá ti wọ́n alẹ́ láti tó bádìyẹ bá kú ẹ̀yìn ẹ̀ á wà aṣọ ọlọ́run nìyẹn. súnmọ́ mi o mo fẹ́ rí ni má ṣe súnmọ́ mi o kó jìnnà sí mi o mi ò fẹ́ rí ni. ọlọ́run nìkan ló mẹ́tò ayé wa. ìpalẹ̀pin tọ́lọ́run bá sọ pé kò pin ìpalẹ̀pin tọ́lọ́run bá sọ pé kò pin.